ẹni tó bá máa gbé kó bá dárò aró, ẹni tó bá màlùkù kó bá dárò osùn, ẹni bá mọ lékèlékè kó bá dárò ẹfun. Ikú dóró, ikú ṣèkà, ikú mọ̀ tó ti mẹ́ni rí lọ. Ikú pa gbajúgbajà oníṣòwò tìpá ni bàbá yọpì. Ikú ó ti mẹ́ni rí lọ. Gbogbo ojú tó ń wò mí, etí tó ń gbọ́ mi, mo kí yín káàbọ̀ sí ìkànnì Atẹnuwíjọ TV, níbi tí ẹ ti máa ń gbọ́ ètò wa ní ọ̀kan òjọ̀kan. Tòní la tún mú dé lórí bẹ̀bẹ̀ tí ikú ṣe, ikú ṣèkà, ikú dóró, ikú méèyàn rí lọ láàrin wa. Bàbá Onínúure, bàbá yọpì. Báwo ni ikú ṣe pa bàbá yìí? Ikú àìròtẹ́lẹ̀, ikú tí yìí wọlé kó sọ fún ni kó tó mú ni lọ. Ikú dóró, ikú ṣèkà. Èmi ò mọ̀ kéèyàn ó sì kírun tán kó bóde ní mọ́sálásí. Ẹ bá ń wá ẹja kí n rọ ara kí n fi panu. Ẹja ni bàbá ń jẹ lọ́wọ́ o. Ní kú wọlé dé ló mú bàbá lọ. Báwo lè léyìí sì ṣẹlẹ̀? Kí n tó máa tẹ̀síwájú láti máa yànnàná ẹ̀, ẹni tí ọ̀rọ̀ sojú ẹ̀ òní yóò bá wa sọ̀rọ̀, tí a ó pè wọlé tí ó bá wa sọ̀rọ̀ báyìí. Báwo ló ṣe ṣẹlẹ̀? Bàbá tó wọlé sí mọ́sálásí tó kírun Magrib tí kò padà bá wọn kí ìṣáì. Báwo lèyí ti ṣẹlẹ̀? Gbogbo àwọn tọ́rọ̀ sojú ẹ̀, gbogbo wọn ni wọ́n bá wa dá sí. Orúkọ mi ni Alàgbà Latif Ẹ̀kúndayọ̀ Sẹ́ríkì, wọ́n ti nínú ẹgbẹ́ àránṣe Tipa Garage mo wà, tí orúkọ mi níbẹ̀ jẹ́ Latif Adele, tí gbogbo àwọn ọmọ mi sí tẹ́kù, tí mo jẹ́ senior driver bàbá wa Babatunde Sulaimon tọ́jà àbáyọ̀pì tí wọ́n dolóògbé lánàá, kọ́lọ́mbà àfọ̀rọ̀kẹ́ wọn. Ó ṣẹlẹ̀ wípé ní àárín kò pé ìṣẹ́jú 30 ìṣẹ́jú tí wọ́n wa mọ́tò wọnú ọgbà àbí tí a máa ń pààkì mọ́tò sí, tí wọ́n dẹ̀ ní kọ́ lọ bá wọn ra ẹja panla wá, wọ́n kọ́ bá wọn ra ìkan wá, eléyìí tó kọ́ bá wọn rà wá yẹn wọ́n ní pé ó ti ṣe kínní, pé kò gbẹ tó pé kọ́ lọ bá wọn ṣéǹjì ẹ̀. wọ́n dẹ̀ lọ bá wọn ṣéǹjì ẹja yẹn, wọ́n dẹ̀ dúró sí ara mọ́tò. So gbàdọ́ dúró sí ara mọ́tò wọn, mo wà ní iwájú ọkàn wọn níbi tá a páàkì mọ́tò wá sí èmi pẹ̀lú àwọn ọmọ ọ̀ṣẹ́ mi. Wọ́n dẹ̀ mú ẹja yẹn, ẹyọ kan tó já níbẹ̀ báyìí, bọ́ ṣe ṣe yé bọ́ ṣe mú ẹgbẹ́ lọ́lẹ̀ nìyẹn, bí sáré rọ́ọ̀ṣì wọn tí mo sáré dùn wọ́n nìyẹn pẹ̀lú àwọn ọmọ ọ̀ṣẹ́ mi àtọmọ wọn náà pẹ̀lú àtàjọ wà ń bẹ̀. A gbìyànjú títí láti kọ́kọ́ ṣe kíní àkọ́kọ́ fún wọn, pé láti ṣe first aid fún wọn. Lẹ́yìn yẹn lọ́rọ̀ sí wọn lọ sí ilé ìwòsàn. Wọ́n dé ilé ìwòsàn, wọn ò jẹ́ kán wọlé, wọ́n ti rí pé bàbá yọpì wọ́n ti jọ́ lọ́hùn nípè pé ẹ̀pà ò bọ́rọ́ mọ́. So kí Ọlọ́run ọlọ́jọ́ ènì kó bá tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀. Bàbá yọpì wọ́n jẹ́ bàbá tó yẹ pé bàbá tó dáa, wọ́n jẹ́ ọ̀gá tó dáa, tó yẹ pé wọ́n jẹ́ ẹni tó yẹ pé tẹ́ bá ṣẹ̀ wọ́n máa ń ro títẹ èèyàn mọ́ títí, wọ́n máa ro títí mọ́ títẹ èèyàn pé ẹni yìí ó lẹ́bi. Wọ́n lè kọ́kọ́ bínú pé mi gbà kíní kan, bọ̀dẹ̀ bá bẹ̀ wọ́n bàbá kò ní wọ́n á padà gbà, torí wọ́n ní àwọn náà ní fílì pé irú kọ̀díṣọ̀ tẹ̀ ní ìwà àwọn náà ti wà ń bẹ̀rì kọ́lọ́n tó dá wọn láre. Tẹ́ pé kò sí bẹ́ẹ̀ lè ṣẹ̀ wọ́n, tẹ́ máa bínú. Ó ṣẹlẹ̀ wípé ọmọọṣẹ́ mi tó jọmọ wọn gan káyínpárà ta lọmọ yẹn ṣe bẹ́ẹ̀ fún ni, kò ní bá wọn ṣiṣẹ́ mọ́, but a padà bá wọn sọ̀rọ̀, bàbá dẹ̀ gbọ́. Mo bá wọn sọ̀rọ̀ tí pé bàbá ọmọ yín náà kò sí nǹkan tẹ́ máa ṣe, kò síbi tẹ́ bẹ́ẹ̀ tì sí, nǹkan tó ṣe kò mọ̀ ṣe. Bàbá dẹ̀ gbà pé àwọn náà ń wo bẹ́ẹ̀, pé àwọn ọmọ pé àwọn náà ń wo pé irú ọmọ yìí kò ṣerú nǹkan báyìí rí. So nídìí èyí bàbá tó dáa ni wọ́n, èèyàn tó dáa ni wọ́n,
sódẹ̀ fi hàn náà pé èèyàn tó bá da náà bọ́lọ̀ ṣe máa ń mú lọ ni adúpẹ́ fọlọ́run fi wọ́n ráre tó tó ẹ pọ́n kíní ẹ̀ ò rí bẹ́ẹ̀ àrùrọ̀párọ̀sẹ̀ ni ò bá jẹ́ stroke ni ò bá láǹdì sí so kọ́lọ́run iwájú tó dojú kọ́lọ́run jẹ́ kó da ẹ̀yìn tó fi sílẹ̀ kọ́lọ́run má yẹ kó bàjẹ́ gbogbo àwọn ọmọ wọn kọ́lọ́run dó tiwọn àtẹ̀bí àtàwọn táwọn bá wọn ṣiṣẹ́. abẹ́ ẹ̀ wá rí i pé ọ̀dájú ni ikú sì wọlé bẹ́ẹ̀ ó mú Babátúndé Sulaiman Ọlámbẹlóyè ó sì mú wọn lọ tí àlàjẹ wọn ń jẹ́ Babayọpì ikú sì wọlé ó mú un lọ Sulaiman Babátúndé Ọlámbẹlóyè tí àlàjẹ wọn ń jẹ́ Babayọpì eléyìí tí gbogbo ayé mọ̀ wọ́n sí ikú sì ṣe bẹ́ẹ̀ ó mú bàbá yìí lọ kúrò láàrin ẹgbẹ́. Babayọpì ó ní alága ní tipa garage ilé tó wà ní ọ̀nà Báyékù road ní Ìgbogbo Ìkòròdú. Tipa garage ó ní à ń pè ní Aránṣẹ́ Olúwa tipa garage. Babayọpì ó jẹ́ gbajúgbajà oníṣòwò tipa lára àwọn tó jẹ́ olùdásílẹ̀ tipa garage Aránṣẹ́ Olúwa ní Ìgbogbo Ìkòròdú. Babayọpì jẹ́ ọ̀kan lára olùdásílẹ̀ lọ́tùwà ẹni àlẹ́já rẹ̀ tí a ń pè ní Lorry and Tipper Workers Association of Nigeria. Lorry and Tipper Workers Association of Lagos State, Nigeria. Babayọpì ó jẹ́ ọ̀kan lára olùdásílẹ̀ wọn. Babayọpì jẹ́ gbajúgbajà nínú àwọn onítìpà. Ìlú màáká oníṣòwò tipa ní Babayọpì. Oníṣòwò supplier tí wọ́n máa ń supply yẹ̀pẹ̀ ó ní Babayọpì jẹ́. Bàbá yìí wọ́n ti ń ṣe iṣẹ́ tipa ó tó ọjọ́ mẹ́ta ṣùgbọ́n kó tó wá di wípé ikú pa wọ́n lójúdé tó mú wọn lọ kúrò láàrin àwọn ẹlẹgbẹ́ wọn. Ikú mú Babayọpì kúrò láàrin ẹbí, kúrò láàrin ará, kúrò láàrin àwọn ọ̀rẹ́ wọn. Kí Olódùmarè kó tẹ́ Babayọpì sí afẹ́fẹ́ rere. Bàbá yìí jẹ́ ènìyàn rere tó dára púpọ̀. Babayọpì láàrin àwọn ẹlẹgbẹ́ wọn onítìpà ní àwọn garages káàkiri. Orúkọ mi ni Ismail Moshood. So bàbá jẹ́ èèyàn gidi sí wa nínú tipa garage. Babayọpì jẹ́ èèyàn gidi sí wa nínú tipa garage. Bá a ṣe gbọ́ kó wọn lánàá ó jẹ́ bànújẹ́ fún anybody. Even pàápàá jùlọ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo kí wọn nírọ̀lẹ́ àná pẹ̀lú àbádíkì tí wọ́n gbé síwájú mọ́tò bọ̀ bó ṣe di alẹ́ àná tí gbogbo àwọn èèyàn ń pè mí ọjà ìbánújẹ́ kan fún mi kọ́lọ́run bá láàánú kó bá tẹ́ wọn sí afẹ́fẹ́ rere kọ́lọ́run bá pàṣìṣe wọn rẹ́ tó bàbá in fact tí wọ́n bá léèyàn èèyàn ní tẹ́ bá ló kún ó kún tẹ́ bá ló fà ó fà ní bàbá òde bẹ́ẹ̀ nìkan fàjọgbọ́n so Ọlọ́run bá láàánú abámifẹ́ wọn sáfẹ́fẹ́ rí o. Barakatu orúkọ mi ni Abdulrauf Lawal tí mo jẹ́ ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ tipa garage Aránṣẹ́ ní Ìgbogbo. Ikú Babayọpì ó bá wa ní òjijì torí pé ní àná tí nǹkan yẹn ṣẹlẹ̀ gbogbo àjọ wà ní gáràjì náà ni àjọ kírun zuru àtúnjọ kírun ashri ni ní àná so gbàdúrà tó bá bí 6 ni wọ́n sọ pé àwọn lọlé so adẹ̀fẹ́ kí adikimọ́gùn tàbẹ́ kí sáì la gbọ́ ìpè kí àbá jáde láyé ikú wọn ó bá wa lójijì gan. Babayọpì wọ́n dẹ̀ jẹ́ èèyàn tí wọ́n jọ ní sùúrù wọ́n dẹ̀ jẹ́ èèyàn dáadáa tó yẹ pé àtọmọdé àtàgbà ni wọ́n máa ń fún ní respect tí wọ́n bá rọmọ kékeré báyìí tí wọ́n bí lọ́mọ pẹ̀lú respect náà máa fi bá sọ̀rọ̀ so wọn ò ń bínú bí ẹni tẹ́yìn bá ṣẹ̀ wọ́n ọ̀rọ̀ tútù náà tó máa fi bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ so torí ìdí èyí kọ́lọ́n bá láàánú kó bá foríjì wọn kó bá yááfì wọn.